Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà pápáwọ́ olùfẹ́ wa wọn agbẹ́yìnga ṣe yín lọ́ba fún àánú àti ojú ire tí a rí gbà. Èní ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù kejì, oore ọ̀fẹ́ ńlá ni a fi rí yìí o. Ògo ni fún orúkọ yín, ẹ̀yin lẹ dá wa sí o. Ọlọ́run á wá gbàdúrà wípé gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ìdáwọ́lé wa, nínú ohun tí à ń ṣe tí ó ti ń dójú tì wá, tí ó sì ti ń mú kí ìjákulẹ̀ kí ó máa wá sínú ayé wa, Ọlọ́run bá wa mú ẹtì kúrò lénìí, kí ẹ fún wa ní àṣeyọrí tí ó yanrantí, àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ẹtì ọjọ́ kẹfà oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé bójútó òmìnira rẹ, apá kìíní. Bójútó òmìnira rẹ, apá kìíní. A mú bíbélì àkọ́sórí wa nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 11. Ìwé bíbélì kíkà Jòhánù orí 5 ẹsẹ̀ 5 dé 14. Bíbélì ní ọdún kan. Lífítíkù orí 26 títí dé orí 27. Orin 23. Mo fi gbogbo rẹ̀ fún Jésù. Àkọ́sórí Éfésù orí 5 ẹsẹ̀ 11. Ẹ má sì ṣe bá àìléso èṣù kẹ́gbẹ́ pọ̀ o, ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí. Bíbélì kíkà ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 5 dé 14. Ọkùnrin kan sì wà níbẹ̀, ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún 38. Jésù ti rí i ní ìdùbúlẹ̀, tí ó sì mọ̀ pé ó ti pẹ́ tí ó ti wà níbẹ̀. Ó wí fún un pé, ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Abirùn náà dáhùn wípé, ọ̀gbẹ́ni, èmi kò ní ẹni tí ìbá gbé mi jù sínú omi adágún nígbà tí a bá rú omi náà. Bí èmi bá ń bọ̀ wá, ẹlòmíràn yóò sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Jésù wí fún un pé, dìde, gbé àkéte rẹ kí o sì máa lọ. Lọ́gán ó sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Nítorí náà ni àwọn Júù ṣe wí fún ọkùnrin náà tí a mú lára dá pé, ọjọ́ ìsinmi ni èní, kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ. Òun sì dá wọn lóhùn pé, ẹni tí ó mú mi lára dá, òun ni ó wí fún mi pé, gbé àkéte rẹ kí o máa rìn. Nígbà náà ni wọ́n bi léèrè wípé, ọkùnrin wo ni ẹni tí ó sọ fún ọ pé gbé àkéte rẹ kí o sì máa rìn? Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí Jésù ń ṣe, nítorí Jésù ti kúrò níbẹ̀ nítorí àwọn ọ̀pọ̀ ènìyàn tí ó wà níbẹ̀. Lẹ́yìn náà Jésù rí i ní tẹ́ḿpìlì, ó sì wí fún un pé, wò ó, a mú ọ lára dá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí ohun tí ó burú ju èyí lọ kí ó má bàa ṣẹlẹ̀ sí ọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Nígbà tí Ọlọ́run bá kéde ìgbàlà, ó sọ fún amúnisìn náà èṣù pé, jẹ́ kí àwọn ẹrú rẹ kí ó lọ o, àti bí o kò bá jẹ́ kí wọn kí ó lọ, èmi yóò dá ṣẹ̀ríà tí ó tọ́ fún ọ o. Èṣù kò ní àṣàyàn kan o, bí kò ṣe pé láti gbọ́ ní kíákíá. Bí o bá ti ní ìrírí ìkọlù èṣù ní onírúurú ọ̀nà, bí ó tilẹ̀ jẹ́ ìpọ́njú, ìfagbáratẹnimọ́lẹ̀, ìbínú, ìfẹ́ àfẹ́jù tàbí fífi inú ẹni ṣe ibùgbé, mo kéde pé àsìkò òmìnira pátápátá rẹ ti dé o. Ní orúkọ tí ó ga ju gbogbo orúkọ lọ, bẹ̀rẹ̀ sí ní ìrírí òmìnira láti òní lọ lórúkọ Jésù. Lónìí mo fẹ́ sọ nípa àwọn ọ̀nà kan tí ènìyàn lè gbà kí ó wà ní ìdáǹdè síbẹ̀ kúrò lọ́wọ́ ìkọlù èṣù, àti láti má rìn nínú ìkọlù èṣù mọ́, kí ènìyàn kí ó sì wà nínú òmìnira sí i. Bí ó tilẹ̀ jẹ́ pé ìgbàlà kúrò nínú ìdè èṣù kò nílò owó sísan rárá o, ṣùgbọ́n ó ní iye tirẹ̀ o. Ìsanwó àkọ́kọ́ tí ènìyàn gbọ́dọ̀ san ni láti máa rìn nínú òmìnira ní fífi ayé ẹni fún Jésù. Bí ó tilẹ̀ jẹ́ pé wèrè ará Gàdárà ti lo ọ̀pọ̀ ọjọ́ pípẹ́ nínú àìlera ọpọlọ rẹ̀, ṣùgbọ́n ó fi gbogbo ayé rẹ̀ lé Jésù lọ́wọ́. Ó fẹ́ òmìnira. Ní ọjọ́ tí ó rí ẹni tí yóò dá nídè, ó sáré wá, ó fi ara rẹ̀ lé e lọ́wọ́, ó sì rí ìwòsàn. Ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20. Bákan náà, ìwọ gbọ́dọ̀ fi gbogbo ayé rẹ lé Jésù lọ́wọ́ bí o bá fẹ́ máa rìn nínú òmìnira. Ìwọ kò
lè dúró nínú ibùdó èṣù kí o sì máa retí pé ìwọ yóò jẹ́rìí òmìnira. Ìwọ kò lè fara mọ́ ìdánwò rẹ̀ kí o sì ní ìrètí pé yóò kúrò lọ́dọ̀ rẹ. Àwọn tó bá ẹ̀ṣẹ̀ ṣeré wọ́n ń pe ẹ̀mí búburú wá sí ayé ara wọn nìyẹn. Ẹ̀mí búburú náà sì máa ń mú ìdè ọ̀tọ̀ọ̀tọ̀ bá wọn. Mo ti ṣàlàyé nípa 5 nínú wọn ní ọ̀pọ̀ ọjọ́ tó kọjá. Nínú Bíbélì kíkà, Jésù mú ọkùnrin kan tí ó ní àìlera fún ọdún 38. Èṣù àti agbára rẹ̀ ló wà lẹ́yìn pípẹ́ lórí àìlera yìí o. Ọkùnrin náà sì jìyà nítorí iṣẹ́ wọn. Lẹ́yìn tí Jésù mú láradá, a ṣàwárí ohun tí ó fi ayé rẹ̀ sínú ìdè èṣù tí ó fi wà nínú àìlera yìí. Ẹ̀ṣẹ̀ ni èyí ni ó mú un láradá. Jésù sọ fún un pé má dẹ́ṣẹ̀ mọ́, bí kò ṣe bẹ́ẹ̀ àìlera tó burú ju èyí yóò wọ inú ayé rẹ. Lẹ́yìn ìgbà tí Jésù mú láradá tán ni ó sọ èyí fún un. Jòhánù orí 5 ẹsẹ̀ 14. Nígbà tí ẹnìkan tí a ti gbà kúrò nínú ìdè ẹ̀mí búburú bá padà sínú ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ kí èṣù kí ó tún ní ààyè láti ṣàkóso ayé rẹ̀ bíi ti ìbẹ̀rẹ̀, ẹni náà máa parí nípò tó burú ju ti ìṣáájú lọ. Ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 14 títí dé 16. Bí ẹ̀mí ìdàrú ìbálòpọ̀ bá wà nínú ayé ènìyàn nípasẹ̀ fífi ojú wo àwọn àwòrán ìbálòpọ̀ tí Ọlọ́run sì gba irú ẹni bẹ́ẹ̀ là, ẹni náà kò gbọdọ̀ tún lọ máa wo sinimá ìbálòpọ̀ mọ́. Bí jíjẹun púpọ̀ tí ó bá ṣílẹ̀kùn fún ẹ̀mí wọ̀bìà, ẹni náà kò tún gbọdọ̀ máa lépa láti tún máa jẹun mọ́ o. Àjẹranjúmọ́ kí ó lè dáàbò bo òmìnira rẹ̀. Olólùfẹ́, Jésù ti san owó ìnáwó ìgbàlà rẹ o, ṣùgbọ́n ojúṣe tìrẹ ni láti bójútó òmìnira rẹ. Kókó ìṣe: tó o bá ní èyíkéyìí ìwà tàbí ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tó lè ṣí ọ sílẹ̀ fún ìkọlù ọ̀tá, béèrè lọ́wọ́ Ọlọ́run kí ó gbà ọ́ là o, kí ó sì wá kí ìwọ pàápàá kí o wá ìgbaniníyànjú láti ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run o, má jẹ́ kí n padà sínú ìdè Sátánì mọ́ o. Àti gbogbo àwọn tí o ti tú sílẹ̀ tí ó tún wọ inú ìdè Sátánì, Olúwa bá wa tú wọn sílẹ̀. Àwọn tí wọ́n sì tún nílò ìtúsílẹ̀, Olúwa jọ̀wọ́ ẹ ṣàánú fún wọn kí ẹ tú wọn sílẹ̀ o, kí ẹ fún wọn ní òmìnira pọ́nbélé. Ògo ni fún orúkọ yín nítorí tí ẹ ti ṣe èyí. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé o tẹ́ ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.